Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ọpẹ́ ní fọ́lọ́run ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà táyé bá ń bẹ, ọba yìí náà ló tún máa ṣẹ́kù nígbà tí ò bá sí tó ń jáyé mọ́, ọba tí ò lẹ́ni tó ń pè kó tó ṣe ogun tó bá fẹ́ ṣe, yóò máa sọ fún tó bá fẹ́ ṣe ni pé kó máa jẹ́ bẹ́ẹ̀, yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ náà ni. Bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ló fi dá omi, ló fi dá iná, ló fi dá ọ̀run, ló fi dá afẹ́fẹ́, ló fi dá gbogbo tó dá pátápátá, tó fi dórí àwa ọmọ ẹ̀dá ènìyàn tí à ń sọ̀rọ̀. Bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yìí náà ló fi dá wa. Àbí ṣó rọrùn ni kí á sọ wípé àtọ̀ méjì pàdé ara wọn ó sì di ọmọ? Rárá, Ọlọ́run fìyẹn ṣe àpẹẹrẹ fún wa ni wípé kò sí ohun tóun bá fẹ́ ṣe tóun ò ní ṣe. Ṣé báwọn kan ni àtọ̀ wọn ń papọ̀ látìgbà tí wọ́n ti ṣègbéyàwó tí ò sì dọmọ títí dàsìkò yìí? Bẹ́ẹ̀ náà ni àwọn kan ni àtọ̀ wọn papọ̀ tí wọ́n sì fi ń bí ọkùnrin. Àwọn kan náà àtọ̀ wọn sì ń papọ̀, obìnrin nìkan ni wọ́n fi ń bí. Ó fi hàn wípé bó ṣe wu Olúwa ló ṣe ń ṣọlá ẹ̀, tí ò sẹ́nìkankan tó lè bi í léèrè. Títóbi ni fọ́lọ́run o, ọba tí ò lẹ́ni tó fẹ́ rojọ́ fún. Àwọn ọmọ ẹ̀dá ènìyàn la lẹ́ni tá á jábọ̀ ohun tá a bá ṣe láyé fún, ṣùgbọ́n Ọlọ́run ò lábọ̀ ẹni tó máa jábọ̀ iṣẹ́ tó ń ṣe fún. Títóbi ni fọ́lọ́run. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé lórí ìkànnì ìròyìn Felifeli TV, níbi tí ẹ ti máa darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà, tí a jọ máa ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, tí a sì jọ máa ń bu omi ọgbọ́n mu. Èmi á máa sọ pé kì í ṣe pé bóyá mo ní làákàyè àbí mo ní òye kan ju ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi àbí tẹ́ ẹ̀ ń wò mí lọ. Rárá, àánú Ọlọ́run ni mo rí gbà tó fi jẹ́ pé kí n máa sọ kó sì máa yé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa kétékété. Bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe gbogbo tá a bá sọ lẹ lè faramọ́. Ìwòye tèmi lèmi fi ń sọ̀rọ̀, ìwòye tiyín náà lẹ́yìn náà fi ń dá sí ọ̀rọ̀, ṣùgbọ́n wọ́n ní ohun abájìjọ wò báyìí kíkún ní eégún. Comrade Quadri Ọláwálé lorúkọ tèmi. Ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí. Níbo là ń lọ ní ọjọ́ ti tòní? Ẹ rí i pé látìgbà tí ààrẹ Donald Trump tí wọ́n ti gorí àga ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ní àwọn àyípadà ọlọ́kan-ò-jọ̀kan tí ń wáyé. Ààrẹ Donald Trump wọ́n gbégbèsẹ̀, wọ́n sọ̀rọ̀, wọ́n ní owó ìrànwọ́, àwọn owó táwọn fi ń ṣọwọ́ sáwọn orílẹ̀-èdè káàkiri, táwọn fi ń ṣe Father Christmas sáwọn orílẹ̀-èdè káàkiri yẹn, pé àwọn ò ní fi ṣọwọ́ sí wọn mọ́. Kódà tó fi dórí àwọn àjọ UNICEF ni wọ́n sọ pé kò sówó kankan táwọn fẹ́ máa ná fún orílẹ̀-èdè káàkiri mọ́, pé Amẹ́ríkà fẹ́ yọ ọwọ́ kúrò ńbẹ̀ níbi àwọn ìrànwọ́ oríṣiríṣi NGO tí wọ́n gbé kalẹ̀. Amẹ́ríkà láwọn fẹ́ yọwọ́. Ǹjẹ́ bí Amẹ́ríkà ṣe fẹ́ yọwọ́ yìí, tí wọ́n láwọn ò ní send àwọn owó ìrànwọ́ sí orílẹ̀-èdè kankan mọ́, kí ni ìwòye tiyín lórí ẹ̀? Kí lẹ̀yin rò? Ṣé n tó dáa ni? Ṣé ìgbésẹ̀ gidi l'Amẹ́ríkà gbé? Pàápàá jùlọ b'Amẹ́ríkà ṣe gbé yẹn, ṣé kìí ṣe wípé ó máa, bọ́n ṣe fẹ́ gbé yẹn, ṣé kìí ṣe pé ó máa jẹ́ ìfàsẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà? Àbí kí lẹ̀yin rò? Ṣẹ́yin ò rò pé Nàìjíríà wọn ò tíì tó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè? Àbí ṣẹ́yin rò wípé àìtíì tó dá dúró Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè náà ni Amẹ́ríkà fi ń fi owó ìrànwọ́ ránṣẹ́ sí Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè Áfríkà lọ́kan-ò-jọ̀kan? Àbí ṣẹ́yin rò wípé fífowó ránṣẹ́ tí Amẹ́ríkà ń fowó ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà, ṣé ẹ̀yin ò rò wípé ìpalára ló ń jẹ́ fún wa ni àbí ìdẹ̀kùn ló ń jẹ́ fún wa? Àti pé látìgbà tí Amẹ́ríkà ti ń fowó yìí ránṣẹ́, ṣé àwọn aṣòfin wa, ṣé àwọn aṣòfin tá a ní, ṣé wọ́n ń jẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lo owó yìí lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ fún orílẹ̀-èdè Nàìjíríà? Àti pé ṣé owó tí Amẹ́ríkà fi ń ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà yìí gan-an ṣó lapa lára àwa orílẹ̀-èdè Nàìjíríà, àwa mẹ̀kúnnù orílẹ̀-èdè Nàìjíríà, ṣó lapa lára wa? Nítorí tí Amẹ́ríkà bá fẹ́ fi owó yìí ránṣẹ́, wọ́n máa ń sọ wípé
ìgbà míì wọ́n ó sọ wípé láti fi jí ètò ọrọ̀ ajé, ìgbà míì wọ́n ó sọ wípé láti fi ṣe ohun amáyédẹrùn fún àwọn tí ò rọ́wọ́ họrí lórílẹ̀-èdè Nàìjíríà. Àbí bí wọ́n ṣe máa ń sọ náà kọ́ nìyẹn ni? Nítorí tá à bá gbàgbé ní táìmù COVID-19 yẹn, Amẹ́ríkà fi àwọn owó ránṣẹ́ dáadáa sáwọn orílẹ̀-èdè láti fi lè jẹ́ kán jí ọrọ̀ ajé wọn dìde lẹ́yìn COVID-19. Bẹ́ẹ̀ ni, wọ́n fi ránṣẹ́ dáadáa. Tíyẹn hàn sí wa. Bí gbogbo eléyìí tó kù bá tiẹ̀ hàn, ìyẹn hàn sí wa dáadáa. Kódà ní ọdún tó kọjá yìí náà, Amẹ́ríkà tún fi owó kan ránṣẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pè ní owó ìdójútòfò, tá a mọ̀ sí òṣì láwùjọ, wọ́n tún fi ránṣẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tó kọjá. Now, níbi tí mo wá ń lọ ni wípé ṣé oore l'Amẹ́ríkà ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Áfíríkà lápapọ̀? Àsìkò ní fáwọn aṣíwájú orílẹ̀-èdè Áfíríkà. Ẹ rí i pé a ní 54 countries ní Áfíríkà tí ò sí orílẹ̀-èdè tó tún ní, tí ò sí ẹkùn tó ní. Ṣé ẹ mọ̀ pé ẹkùn Europe wà, ẹkùn Amẹ́ríkà wà, ẹkùn Asia wà. Ẹkùn ti Áfíríkà, àwa la ní orílẹ̀-èdè tó pọ̀ jù 54 countries ní Áfíríkà, tá a sì ní population ṣèkejì, tí population wa ṣèkejì as at 2024-23. Àwa la ní population tó ṣèkejì lágbàáyé, tá a sì ní ẹkùn tó tóbi jù lágbàáyé, ìyẹn 54 countries. Tá a wà nípò kíní ní ẹkùn tó tóbi jù lágbàáyé, 54 countries. Ṣùgbọ́n tó jẹ́ páwa la ní èèyàn tó pọ̀ jù ṣèkejì ní àgbáyé lẹ́yìn ìgbà tí a bá ti mú China tán. Áfíríkà la á mú ṣìkejì, á wá mú India ṣìkẹta, á wá mú ẹkùn Amẹ́ríkà ṣìkẹrin. Ṣùgbọ́n kí ló dé tí àwọn ẹkùn Áfíríkà bára wọn nínú mess tí a wà lónìí pẹ̀lú bí Ọlọ́run ṣe fún wa ní àwọn resources tó ní Áfíríkà? Kò sí resources tí wọ́n ń wá láyé tá à ní 90 to 85% ní Áfíríkà. Ṣépo ni ká sọ ni? Àkọ́kọ́ nìyẹn. Lithium ni ká sọ ni? Ẹ̀kejì nìyẹn. Uranium ni ká sọ ni? Ẹ̀kẹta nìyẹn. Diamond ni ká sọ ni? Ẹ̀kẹrin nìyẹn. Gold ni ká sọ ni? Ẹ̀karùn-ún nìyẹn. Àwọn igi eléso olówó iyebíye, bẹ́ẹ̀ ti mọ̀ pé kòkó, orílẹ̀-èdè tó sódó sí jù náà ni Ghana àti Nàìjíríà. Ṣé kòkó ni ká sọ ni? Ó wà ńbẹ̀. Àwọn omi ńláńlá, ṣé òhun ni ká sọ ni? Ó wà ńbẹ̀. Ṣé charcoal ni ká sọ ni? Ó wà ńbẹ̀. Àbí àwọn òkúta olówó iyebíye ni ká sọ ni tó wà ní Áfíríkà? Àbí ṣé ti weather gidi ni ká sọ ni? Àbí ṣé ti fertile land, ilẹ̀ tá a lè gbin nǹkan sí tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá gidi, ṣé òhun ni ká sọ ni? Àbí ní ti human resources gan-an, jákèjádò gbogbo ilẹ̀ Áfíríkà láti ní human resources, ṣé òhun ni ká sọ ni? Kí ló wá dé táwa fi jẹ́ beggar sọ́dọ̀ Amẹ́ríkà tó jẹ́ pé Amẹ́ríkà ń fún wa ní
owó lọ́dọọdún ní Áfíríkà. Amẹ́ríkà yìí la wá sí Congo láláwọn fún wọn ní ṣé ẹ mọ conflict tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Congo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àbí eléyìí tó ń ṣẹlẹ̀ ní Sudan níbi tó jẹ́ pé Dubai ló ń wa góòdì Sudan ṣé òun ní ká sọ ni àbí eléyìí tó jẹ́ pé Niger tí wọ́n ti lé Faransé àbí Burkina Faso tó jẹ́ pé àwọn ti ní refinery tí wọ́n ti ń refine gold lọ́wọ́ yìí. GDP Burkina Faso rise láti $18 billion lọ sí $22 billion láàrin 2 years nígbà tí Burkina Faso lé Faransé kúrò nílùú wọn. Niger náà the same thing, Mali náà the same thing. Àbí Botswana àbí màá rántí orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn ni wọ́n ní second largest diamond ní Áfíríkà. Màá rántí orílẹ̀-èdè yẹn. Botswana náà ni tí wọ́n ní. Bẹ́ẹ̀ 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 kí ló wá dé táwọn nǹkan wọ̀nyí ò wá wúlò fáwa ní Áfíríkà tó wá fi jẹ́ pé tá à bá tí ì rí Amẹ́ríkà àtàwọn tí wọ́n kó àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan lẹ́rú à tí lè dá nǹkan kan ṣe. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Ẹ rí i pé Thomas Sankara olórí kan ni ní Burkina Faso ó gbógun ti ìṣèjọba ìmúnisìn àwọn òyìnbó nígbà yẹn ni wọ́n pa á sí. Idi Amin of Uganda ńkọ́? Gaddafi Libya ńkọ́? Nelson Mandela ńkọ́? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn olórí nílẹ̀ Áfíríkà tó jẹ́ pé wọ́n gbógun ti ìṣèjọba àwọn òyìnbó Gẹ̀ẹ́sì amúnisìn. Ṣùgbọ́n tán bá fẹ́ pa àwọn olórí wa yìí tá à ń dárúkọ yìí, àwọn òyìnbó amúnisìn wọ́n ó kọ́kọ́ gbé propaganda jáde, wọ́n ó spread rumour sáàárín àwọn ọmọ orílẹ̀-èdè wọn péjọba wọn ń fìyà jẹ wọ́n ni, ìjọba ń fara ni wọ́n ni, ó yẹ kán gbara wọn kúrò lọ́wọ́ ìjọba ìlú wọn ò ṣe dáadáa. Wọ́n ó kọ́kọ́ spread rumour yẹn, àwọn aráàlú ó wá rí àwọn leader wọn gẹ́gẹ́ bí èèyàn bí. Àwọn òyìnbó yìí wọ́n wá fi ẹ̀yìn pọn àwọn kan, wọ́n ó mú àwọn kan mọ́ra nínú àwọn aráàlú tán lágbára tán lè kó nǹkan ìjà fún, wọ́n ó mú wọn mọ́ra, wọ́n ó kó nǹkan ìjà fún wọn, wọ́n ó wá máa lò wọ́n against ìjọba ìlú wọn. Nígbà tán bá ń lò wọ́n against ìjọba ìlú wọn, tí ìjọba ìlú wọn bá wá ń retaliate padà, àwọn orílẹ̀-èdè yóò wá tún máa spread rumour wọn wípé ẹ wò ìjọba ìlú yín o bó ṣe ń pa àwọn aráàlú yín nípakúpa o, ẹ jẹ́ ká wá ràn yín lọ́wọ́ láti lé ìjọba yẹn kúrò. Àwọn aráàlú ó bá gbà sí wọn lẹ́nu pé ẹ máa bọ̀, ni wọ́n ó bá kó àwọn ọmọ ogun wọn wọlé through àwọn ẹni tí wọ́n ti empower nínú àwọn aráàlú wọn láti fi dojú ìjọba yẹn bolẹ̀. Wọ́n ó lo ọgbọ́n yẹn àbí kán kàn assassinate olórí yẹn lọ́nà tí táráàlú ò ní fura sí. Wọ́n lè lò ó ní air crash, wọ́n lè lò ó nígbá, wọ́n lè lò ó láwo látàrí pé káwọn aráabí lè jẹ gàba lórí resources ìlú yẹn. Amẹ́ríkà wá ń sọ pé àwọn ń fún àwọn orílẹ̀-èdè lówó. Ní n tó jẹ́ wípé àwa orílẹ̀-èdè adúláwọ̀ a ò lẹ́nu tá a bá dé United Nation. Gbogbo ẹ̀ náà la máa ń rí now, a lẹ́nu. Tá a bá dé United Nation níbi tán bá ti ń ṣe meeting, orílẹ̀-èdè adúláwọ̀ ò kí ń lẹ́nu, ẹ̀yìn ni wọ́n ó lọ jókòó sí. Ṣùgbọ́n àwọn United Nation yẹn àwọn jẹ gàba lá wa lórí. Áfíríkà ò wá ní union tó stand tó lè unite Áfíríkà láti bọ́ kúrò lóko ẹrú. Ẹ wá ráwọn ọmọ wa tán lọ máa ṣàtìpó káàkiri
ní Nàìjíríà ò dáa jọ̀ọ́, Ghana ò dáa, Botswana ò dáa, Congo ò dáa, Kenya ò dáa, Namibia ò dáa, ẹ jẹ́ ká lọ Europe. Ní Europe tó jẹ́ pé wọn ò ní resources tá a ní láwọn ìlú tí mo dárúkọ, kí ló wá dé tí resources wa ò wúlò fáwa? Ìdí ni wípé àwọn ará ibí náà ni ò jẹ́ ó nítumọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó jó lórí wa ń bí. Ebí àṣírí wọn ló ti tú, ebí ìjọba Burkina Faso ló tú àṣírí wọn, ebí ìjọba Mali ló tú àṣírí wọn, ebí ìjọba Senegal ló tú àṣírí wọn, ṣebí ìjọba Niger ló tú àṣírí wọn, ebí òun ló tú síta tá a rí báyìí. Àbí ẹ lọ wo àwọn orílẹ̀-èdè mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yìí sí. Ìjọba Burkina Faso ológun ló gbàjọba, ó yí ìlànà padà. Mali ológun ló gbàjọba, ó yí ìlànà padà. Niger ológun ni, ó gbàjọba, ó yí ìlànà padà. Senegal kì í ṣe ológun, ṣùgbọ́n ẹni tán dìbò fún, ó yí ìlànà padà. Ṣé ẹ ti wá rọ́ṣẹ́ táwọn aráabí ń ṣe? Now ẹ wá jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè Nàìjíríà, owó tí Amẹ́ríkà ń fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún 2015. Ẹ máa wò lójú screen báyẹn. Láti ọdún 2015, iye owó tí orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti fún orílẹ̀-èdè Nàìjíríà. Ní ọdún 2015, orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n fún ìjọba Nàìjíríà ní $446 million, US million dollars. Ní 2016, wọ́n fún Nàìjíríà ní $543 million. Ní 2017, wọ́n fún Nàìjíríà ní $643 million. Ní 2018, wọ́n fún Nàìjíríà ní $877 million. Ní 2019, wọ́n fún Nàìjíríà ní $761 million. Ní 2020 tí kòró bẹ̀rẹ̀, wọ́n fún Nàìjíríà ní $880 million. Ní 2021, wọ́n fún Nàìjíríà ní $922 million. Ní 2022, wọ́n fún Nàìjíríà ní $974 million. Ní 2023, wọ́n fún Nàìjíríà ní $1 billion. Ní 2024, wọ́n fún Nàìjíríà ní $783 million. Àpapọ̀ owó tí wọ́n wá fún Nàìjíríà ó jẹ́ $7.8 billion. Now, láti 2015 sí 2024, $7.8 billion ó wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. $7.8 billion ó wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà láti 2015 sásìkò. Ẹ rí i pé 2015 sásìkò ìjọba ló wà lórí ipò, ìjọba APC. Ìjọba APC ló ń pariwo pé ẹkọ́nọ́mì Nàìjíríà ò dáa, bí Jonathan ṣe ṣe orílẹ̀-èdè yìí ò dáa, foreign reserve wa kò sí nǹkan kan mọ́, Jonathan ti lùjẹ, wọ́n ti ṣe gbá, wọ́n ti ṣàwo. Pẹ̀lú iye owó yìí, ẹ rí i pé láyé ètò ìṣèjọba Jonathan, Ọbásanjọ́, Yar'Adua, gbogbo gbèsè tán jẹ́ ojú 10 trillion lọ. 10 trillion bẹ́ẹ̀ ni. Láti ìjọba Ọbásanjọ́ dé ìjọba Goodluck Jonathan, gbogbo gbèsè tán jẹ́ ojú 10 trillion. Yes. Now láti ìṣèjọba Buhari títí dé ètò ìṣèjọba Tinubu báyìí, àti locally o àti foreign o, gbogbo gbèsè Nàìjíríà ti ń lọ 130 trillion. 130 trillion àti foreign o àti local 130 trillion. Àti local àti ìjọba state àti ìjọba federal, owó gbèsè báyìí 130 trillion. Nàìjíríà sì gba $7.8 billion láti 2015 lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà pé a fún ní owó ìrànwọ́. Ẹ rí i pé láti 2020 sí 2024,
owó yẹn gọbọi, owó tán fún Nàìjíríà gọbọi ju láti 2015 sí 2020 lọ. Ẹ rí pé owó yẹn gọbọi. 2023 wọ́n gba $1 billion. Pẹ̀lú iye tí dọ́là ń sọ lọ́wọ́ ẹ̀ ní orílẹ̀-èdè, 2023 yẹn ẹ mọ̀ pé dọ́là ti rise, ìjọba Tinubu ti wà lórí ipò, dọ́là ti fò fẹ̀rẹ̀ lọ sókè. Wọ́n wá fún Nàìjíríà ní $1 billion. Kì í ṣe $1 billion. Àwa mẹ̀kúnnù orílẹ̀-èdè yìí a sì ní ìmọ̀lára ẹ̀ lára. Ìjọba Tinubu sì ń sọ pé renew. Wọ́n sì fún wọn ní $1 billion. Àwa mẹ̀kúnnù orílẹ̀-èdè a sì ń sanná ní. A à rí nǹkan kan fi ṣe kan. Ní ọdún 2024 tá a lò tán yìí, ìjọba Nàìjíríà lórí custom duty, lórí internal revenue àti lórí àwọn ministry kọ̀ọ̀kan lórílẹ̀-èdè, ìjọba Nàìjíríà pa 4 trillion lára àwa mẹ̀kúnnù orílẹ̀-èdè. 4 trillion naira ní ìjọba Nàìjíríà pa lára àwa mẹ̀kúnnù orílẹ̀-èdè ní ọdún 2024. Ìjọba Amẹ́ríkà sì fún Nàìjíríà ní $1 billion ní ọdún 2023 láti fi lè gbọ́ bùkátà àwọn mẹ̀kúnnù orílẹ̀-èdè. Láti October ọdún tó kọjá, kì í ṣe October, láti ní yíà náà ni níbẹ̀rẹ̀ yíà níjọba orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní já 50 naira lórí owó tá a bá fi ránṣẹ́. Tá a bá fi 10,000 naira ránṣẹ́, láti 10,000 naira lọ sókè, ìjọba Nàìjíríà ti ń já 50 naira lórí owó wa láì jẹ́ kí àwa aráàlú mọ̀. Náà wọ́n tún sọ pé tax bill báwa ló máa ṣèrànwọ́ fún. Kí ló dé tí owó yìí ò ti kọ́kọ́ ṣèrànwọ́ fún wa kó tó dorí pé tax bill, wọ́n ní tax bill tán fẹ́ gbé jáde pé mẹ̀kúnnù ló máa help jù, pé torí mẹ̀kúnnù náà ṣe gbé tax bill yẹn jáde. Wọ́n fẹ́ gbé tax bill jáde nítorí mẹ̀kúnnù, wọ́n sì fẹ́ fi kún owó tá a fi ń pè, wọ́n fẹ́ fi kún owó data wa, wọ́n fẹ́ increase ẹ̀ sí 50%. Wọ́n fẹ́ ṣèrànwọ́ fún mẹ̀kúnnù pé tax bill máa work fún mẹ̀kúnnù, wọ́n sì ń já 50 naira lórí owó wa tí a bá fi ránṣẹ́. Ṣé ẹ rí pé ìlànà tí ìjọba Tinubu gbé kalẹ̀ àti owó tí ìjọba Amẹ́ríkà yá tán fún orílẹ̀-èdè Nàìjíríà, kì í ṣe yíyá, wọ́n fún wọn ní o. Níbo ló gbà ṣèso rere lára ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú pé à ń ra jálá epo kan ní 950, 980 lórílẹ̀-èdè yìí. Ní orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n lépo jù, wọ́n ń ra jálá epo kan ní 1.3 riyal. Ìjọba Tinubu sì débẹ̀, ó ní epo wa ló cheap jù lágbàáyé, ó sì gbé epo wa lọ sí $50 per litre. Nígbà tí orílẹ̀-èdè Saudi bá ń ta epo wọn ní 1.3 riyal lápẹẹrẹ bíi $1.03, tí àwa sì ń ta epo tiwa ní $950 níbí, ẹ jọ̀ọ́ ṣé epo wa cheap báyẹn ni àbó múnira bá wa? Tá a bá wá ṣẹ́ 1 riyal tá a ṣẹ́ sí owó Nàìjíríà, 1 riyal báyìí is about 250 sí 300 ní 1 riyal ní owó Nàìjíríà. Ṣé tán bá wá ń ta epo fún wa ní 1 riyal lórílẹ̀-èdè yìí, ṣé kò ju, ṣebí $300 per litre ló máa jẹ́ báyẹn? Now wọ́n wá ń ta epo fún wa ní ìlọ́po mẹ́ta owó Saudi Arabia, tí Saudi Arabia sì ń ra epo, jálá epo kan ní 1.3 riyal lọ́dọ̀ tiwọn. Wọ́n á sọ pé epo wa ló cheap jù, pé ṣé kò níye tí Amẹ́ríkà ń ra epo ni? Russia, èló ni Russia ń ta jálá epo kan lọ́dọ̀ wọn lọ́hùn-ún fáwọn aráàlú?
Amẹ́ríkà bá láwọn ra epo ní $3 per 1 litre, ṣebí $3 is £3, kí ló dé táwa náà ò ra epo ní £3 lórílẹ̀-èdè Nàìjíríà? Torí tó bá yá wọn á ní àwọn kan ààrẹ wa pé economics náà lọ read ní Chicago University, wọ́n mọ̀ nípa ètò ọrọ̀ ajé, wọ́n mọ̀ nípa ètò ọrọ̀ ajé ni wọ́n gbé epo lọ sí owó rọ̀gùrọ̀gù tí wọ́n sì pa adúrú owó yẹn lórí wa ní 2024. 4 trillion naira ni wọ́n generate wọlé ní 2024 lórí àwa mẹ̀kúnnù. Wọ́n sì ní káwọn ọmọ mẹ̀kúnnù máa yá owó kàwé. Ní Cuba, àwọn ọmọ mẹ̀kúnnù wọ́n ní access sí ìwé pàápàá jùlọ àwọn tó bá fẹ́ read medicine. Ẹ lọ wo Cuba náà, fẹ́ni tó bá fẹ́ read medicine, àwọn mẹ̀kúnnù wọ́n lè read medicine successfully láì ní wọ́n lára. Ọmọ mẹ̀kúnnù orílẹ̀-èdè yìí ò lè read medicine successfully. Àwọn course tó nítumọ̀ ẹ lè bọ́mọ mẹ̀kúnnù ńbẹ̀ lórílẹ̀-èdè. Àwọn ọmọ olówó àtàwọn average lẹ máa bá ńbẹ̀. Course tí ò nítumọ̀ lọmọ mẹ̀kúnnù lọ ń kà. Ọmọ mẹ̀kúnnù tún wá tiraka kàwé yẹn níwèé tó jẹ́ pé ideology àwọn kan náà fi gbé kalẹ̀ tí kìí ṣe ideology tiwa ní Nàìjíríà àti ideology wa nílẹ̀ Yorùbá. Kìí ṣe ideology ẹ̀yà kọ̀ọ̀kan náà fi gbéwèé yẹn kalẹ̀ ní Nàìjíríà. Tó bá jẹ́ pé ideology ẹ̀yà kọ̀ọ̀kan náà fi gbé kalẹ̀ ni kì bá tún nítumọ̀, ṣùgbọ́n ideology àwọn kan ni wọ́n fi gbé kalẹ̀. Wọ́n sì pa 4 trillion lórí wa lọ́dún tó kọjá lórí mẹ̀kúnnù. ASUU tún fẹ́ strike. ASUU tún pariwo strike. Wọ́n strike rí o, bí wọ́n ti strike àwọn náà mọ̀. Wọ́n tún pariwo strike. Ní owó tó jẹ́ pé ó tó gbogbo ọmọ mẹ̀kúnnù orílẹ̀-èdè kàwé successfully láì yáwó kàwé ní 4 trillion tí wọ́n pa lórí wa. Káwọn aṣòfin wá tiẹ̀ wá dìde pé 4 trillion tá a pa lórí àwọn mẹ̀kúnnù yìí o, ẹ jẹ́ ká sọ ètò ẹ̀kọ́ wọn ní yunifásítì di ìrọ̀rùn fún wọn. Pé a ò lágbára nǹkan míì ojú wípé o ẹ̀kọ́ àwọn ọmọ yín ní yunifásítì o àti gbogbo facilities tí yunifásítì nílò pátá la fẹ́ fowó yìí ṣe ní ọdún 2024. Kán sì ṣe é fọmọ mẹ̀kúnnù. Ṣáyé mẹ̀kúnnù ò ní nítumọ̀? Ayé wa máa nítumọ̀. Ó fi hàn pé ìlànà ìyanijẹ, ìlànà ìmúnisìn tí àwọn ìjọba wa ń lò lọ́wọ́lọ́wọ́, wọn ò ṣetán àti yí ìlànà yẹn padà. Ṣé ẹ mọ̀ pé Burkina Faso ń yí ìlànà padà ni? Mali wọ́n yí ìlànà padà ni? Niger wọ́n yí ìlànà padà ni? Senegal wọ́n yí ìlànà padà ni? Ẹ wá wo orílẹ̀-èdè mẹ́ta nínú wọn, wọ́n láwọn ò ṣe ECOWAS mọ́. Orílẹ̀-èdè Mali, Niger, Burkina Faso, wọ́n láwọn ò ṣe ECOWAS mọ́. Now àwa tá a wá ń ṣe ECOWAS, kí ni àṣeyọrí ECOWAS? Ṣé kìí ṣe ìlànà ìmúnisìn tí àwọn ìjọba fi lọ́lẹ̀ ni àwọn ECOWAS ń gùn lé? Kìí tiẹ̀ ṣe pé ṣé kìí ṣòun, àwọn ìjọba ọ̀hún sọ fúnra wọn ni. Kódà Donald Trump sọ, wọ́n sọ. Ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí lórílẹ̀-èdè pẹ̀lú owó tí ìjọba Amẹ́ríkà fún Nàìjíríà àti ipò tí àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà. Ṣé ìtẹ̀síwájú dé bá wa ni àbí ìfàsẹ́yìn? A ní rí jù báyìí lọ o níjọ́ ti tòní. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé. Ẹ tún darapọ̀ mọ́ mi lọ́jọ́ míì ọjọ́ ire. Yóò dára fún wa o. Ó dàbọ̀.